Pasco tí Mùsùlùmí ni. bẹ́ẹ̀ Ẹ jọ̀ọ́ bá wa ka Quran tó wà lókè kẹ́ bá wa tú. ìmọ̀ ìmọ̀ lọ́lé kí ó dé ìbílẹ̀ ìbílẹ̀. Ok, Mr. Pasco Mùsùlùmí ni ẹ̀yin ṣe Islam. ẹ Ẹ ka Fatiha fún wa. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Kí ni ìtumọ̀ àwọn ọmọ Yorùbá lẹ́wà ń bí? Ó yá kí ni ìtumọ̀? èmi kọ́ lọ́lé kí ó ní mo tún mo kàn ṣe olímọ̀ ni mo ti Ẹ bẹ́ẹ̀ ṣe lọ wòlímọ̀. ẹ̀mí fẹ́ bó ṣe Ẹ ṣe wòlímọ̀ tó tọ́. mo ti ṣe olímọ̀ ní ṣe ọ̀gá bíi 7 years gan sẹ̀. Ok, ẹ ṣe kéré nípa tẹ ṣe wòlímọ̀. ẹ̀mí orí gbàgbé gbóná dùn fún àwọn Ẹ má bínú ọjọ́ wòlímọ̀ yẹn ẹ pẹran àbí? àwọn dáná náà Ọ̀dànà àwọn èèyàn jẹ́ máa náwó fún yín gan. ẹ̀ náà. Àwọn ẹlòmíì tó bá ti dé ibi tó máa ń kà láàsì yẹn wọ́n máa sunkún orí wọn máa wú. Ṣé kò ṣe yín bẹ́ẹ̀? ṣé nígbà tí à ń ṣe dáhùn Nígbà tẹ́ ẹ̀ ń ṣe wòlímọ̀ yẹn. Tẹ́ bá ti dé láyíká láwùdá ní rọ́bì wà láyíká èmú fúlẹ̀ o náà tó máa ṣe báríkà rẹ̀ òye Pasco ti ṣe wòlíì orí yín ò gbẹ ẹ̀ sunkún. mi ò tẹ ẹran tí mo rántí bọ nǹkan tẹ́ ẹ kà yẹn náà ẹ mọ̀ tún mọ̀ ẹ́ ok ẹ wáyé ká ṣe báyìí ẹ ka Fatiha sí ẹ dẹ̀ máa ń ka Fatiha yẹn ní 17 times per day ẹ dẹ̀ mọ̀ tún mọ̀ ẹ́ Mr. Pasco mo dẹ̀ mọ̀ ẹ lọ school ṣé ẹ lọ school léde ní èdè bẹ́ẹ̀ ni 17 times lè máa ń kà ṣé ẹ lọ school 17 times léde. bẹ́ẹ̀ ni ẹ kà náà zubu ẹ máa kà lẹ́ẹ̀mejì zuri ẹ máa kà lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ kí n lọ títí bẹ́ẹ̀. ẹ fi bẹ́ẹ̀ kírun ok tó bá bẹ́ẹ̀ yín ò tí ì fi bẹ́ẹ̀ kírun sí. máa rí programu yìí máa ń gbé máa ń bọ àwọn Islam ní ìmọ̀ wà. àwọn òkú Islam ok tí ambu Islam náà ló gbẹ̀yìn náà débi Islam nípa ẹ̀ka ambu mọ̀tò ṣé ìbú nìyẹn wọ́n tẹ̀lé tẹ̀ bá gbé èdè Arabic lẹ́sọ̀ sẹ́yìn tẹ̀ bọ́ Arabic láyé lẹ́sọ̀ Arabic náà. Arabic bá àwọn olótúsọ ẹ̀. àwọn màláíkà tó wà bá yín sáré èdè wọn náà máa sọ sí. àwọn àgbèrè náà ìwọ tó bá gbé ìbò máa sọ Yorùbá. irọ́ táwọn màláíkà yẹn bá dé wọn kàn máa kọ́kọ́ láyìn kú mọ́ rọ̀bùkà ó yẹ dáhùn. ilé ìtẹ̀tù lè kárí àwùjọ ìyá wa títí láyọ̀ àwọn ò lè kárí.